dá wọn mọ̀ àwọn náà mọ̀ mí débi pé màá sọ pé mo fẹ́ lọ ṣe kúbẹ́kúbẹ́ kò sí bàbá gbà mí mọ́ ládùúgbò yín nìsẹ́ ń bá dìde pé òun fẹ́ ṣe kánsílọ̀ kò ní pé yóò ṣe lọ bá bàbá kan pé bàbá yìí ló máa mú wa tí ó jẹ́ ká fi dìbò ẹ̀yin tẹ́ bá ti wò pé wà rẹ̀ dáa pé ó lòdì dodo òun lẹ́ẹ̀fi ṣe níjọ́ tó bá ti dẹsẹ̀ rú tó bá dọwọ́ rú ẹ̀yin náà ò dẹsẹ̀ rẹ̀ rú ẹ̀ lè kó mẹ́ni òfin tó wà níbi ìjọba tá a fẹ́ ṣe ni só ti yé bí ìlú òyìnbó my sister my mommy afam àwọn nǹkan tíjọba orílẹ̀-èdè Yorùbá tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ tán fẹ́ ọ́fà wa òun ló wà ń bẹ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ ìgbáyégbádùn àwọn arúgbó ìgbáyégbádùn àwọn ọ̀dọ́ wọ́n máa fọ́dọ̀ náà ní owó oṣù wọ́n máa gbogbo apáta iṣẹ́ sì ń bẹ tá a lè ṣe tá a ṣe ìyẹn ní tẹ́ni tó bá fẹ́ rẹ́gísítà pé ó fẹ́ iṣẹ́ ìjọba www.iretiodo.org àti ẹni tó bá fẹ́ gbaṣẹ́ ìjọba gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Èwo sorry ẹ ó pọ̀ oríṣi méjì níṣẹ́ mọ́ à ń tẹ̀lé ra ọmọlé ó wà ní www yẹn náà wà ń bẹ̀.